ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ nílé orin Yínká Ayéfẹ́lẹ́ tó wà ní challenge yóò mọ̀ ní tara ajé nígbà tí iná ọ̀hún ṣàdédé ṣẹ́yọ téèyàn ò mọbi tó ti ṣẹlẹ̀ ní Fresh FM nìbàdàn. ilé orin Yínká Ayéfẹ́lẹ́ ojúkan iná ní Tiwantiwa FM àti Blast FM wà. ọba Òdùmarè mọ̀jẹ̀ àríbímọ́ nílùú Ìbàdàn. Yínká Ayéfẹ́lẹ́ ajé òdì náà làdó àtàwọn èèyàn ń gbà ẹjẹ́ àjọba sàmí. tó kí a tó tẹ̀síwájú ẹ̀yin tèmi káàkiri àgbáláyé akin lọ́pọ̀lọpọ̀ wípé ojú tẹ́ fi wá kò ní fọ́ o bẹ́ẹ̀ sì ni ètò ìfẹ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. ìṣẹ̀lẹ̀ ńlá kan tó ṣẹlẹ̀ ní ilé-iṣẹ́ ọ̀gá akọrin àgbà èyí tí a korúkọ rẹ̀ ní Yínká Ayéfẹ́lẹ́ ó jẹ́ kàyéfì sí gbogbo ọmọ Yorùbá. kí ló lè fa ìṣẹ̀lẹ̀ náà? ìṣẹ̀lẹ̀ yìí ó lékeka ó pọ̀ ju bí a ti lérò lọ. ẹ̀ṣẹ́ ẹ̀yin ló lè fọwọ́ káàkiri àgbáláyé ẹ wá nǹkan fìdílé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kí ẹ fi etí sílẹ̀ kẹ́ gbọ́ gbogbo ohun tó lè fa rògbòdìyàn yìí, ohun tó lè fa iná òjijì níléeṣẹ́ ọ̀gá wa Yínká Ayéfẹ́lẹ́. ẹ̀ṣẹ́ akin lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ló lè fọwọ́ káàkiri àgbáláyé ojú tẹ́ fi wá kò ní fọ́ onílé lóko bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi wá kò ní di láṣẹ Èdùmàrè. ẹ̀ṣẹ́ o ìṣẹ̀lẹ̀ ńlá yìí kí ló lè fà á? ẹ̀yin tèmi káàkiri àgbáláyé ẹ dákun kí lẹ lérò pé ó lè jẹ́ ohun tó lè mú iná yìí wá? ẹ wá nǹkan fìdílé kí ẹ fi etí kalẹ̀ kí ẹ lè gbọ́ láti ọ̀dọ̀ ẹni tí ọ̀rọ̀ yìí ṣe ojú rẹ̀. ẹ ṣe akin lọ́pọ̀lọpọ̀ ìròyìn owó yóò ìròyìn wa yóò máa rí láṣẹ Èdùmàrè. a ò ní ṣubú dànù láṣẹ Elédùà, a ò ní warawati. ayọ̀ láàfin lògbà ó dàbọ̀ ó dìgbà kan náà. èèyàn bá dé Ìbàdàn ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ nílé orin Yínká Ayéfẹ́lẹ́ tó wà ní challenge yóò mọ̀ ní tara ajé nígbà tí iná ọ̀hún ṣàdédé ṣẹ́yọ téèyàn ò mọbi tó ti ṣẹlẹ̀ ní Fresh FM nìbàdàn. ilé orin Yínká Ayéfẹ́lẹ́ ojúkan iná ní Tiwantiwa FM àti Blast FM wà. ọba Òdùmarè mọ̀jẹ̀ àríbímọ́ nílùú Ìbàdàn. Yínká Ayéfẹ́lẹ́ ajé òdì náà làdó àtàwọn èèyàn ń gbà ẹjẹ́ àjọba sàmí.